Jésù fi agbára rẹ̀ hàn fóun tó lè jókòó dìde mú kí ènìyàn rẹ̀ gbọ́. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, ọba àwọn ọba, olúwa àwọn olúwa, ẹ̀mí inú àwọn wòlíì tó tọ́, ipá apá ńlá tó sọrí ayé ró, ẹ̀rù jẹ̀jẹ̀ ẹkùn ọkọ̀ Fáráò, ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan yágbé yáájù, ọkùnrin ogun tó fún wa ní orí ọ̀fẹ́ àti àánú láti wá sórí àkọ́tún ètò Ohun Àwọn Kerubu on FM lónìí. Tìrẹ ní ọlá, tìrẹ ní ògo, tìrẹ ní gbogbo agbára ńlá àti pàjẹ́ tìrẹ Ọlọ́run tó wà nínú àwọn ọ̀run, tó ń ṣe ohun tó wù ú lákòókò tó wù ú fáwọn ènìyàn tó wù ú nínú ọlá rẹ̀ ńlá. Adúpẹ́ òun fún oore ọ̀fẹ́ tẹ́ fi fún wa láti wá sórí àkọ́tún ètò Ohun Àwọn Kerubu lónìí. Ẹlẹ́dàá olódodo, ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan, gba ọpẹ́ àti ìyìn wa tí a mú wá síwájú ìtẹ̀yìn. Bákan náà ni à ń kí gbogbo ẹ̀yin màmá, gbogbo ẹ̀yin bàbá, gbogbo ẹ̀yin ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè tí Ọlọ́run lò fún ìtẹ̀síwájú ètò yìí. Lórúkọ Jésù, àánú Ọlọ́run ọ̀gá ògo lójúmọ́ wà pẹ̀lú gbogbo wa. Mo sì ń kí gbogbo àwa kìrìsìtẹ́nì òdodo àti àwa mùmínì òdodo tá a wà ní àkókò ààwẹ̀ lọ́wọ́lọ́wọ́, àwẹ̀ báwẹ̀ ńlẹ̀. Lórúkọ Jésù, wàhálà àti ìdààmú kò ní ṣẹlẹ̀ sí wa, ọfà ikú, ọfà àìsàn kò ní ṣẹlẹ̀ sí wa lórúkọ ti Jésù. Ní orúkọ àánú Ọlọ́run ọ̀gá ògo yóò sì wà pẹ̀lú wa. Ọlọ́run alààyè yóò sì ràn wá lọ́wọ́ lórí ètò tòní. Ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè tí Ọlọ́run tún fẹ́ lò lórí ètò tòní wọ́n ti wà ní ìkàlẹ̀ pẹ̀lú wa lórí ètò tòní. Ọlọ́run alààyè tún fẹ́ bá wa sọ̀rọ̀ nínú ọlá ńlá rẹ̀, ó tún fẹ́ tọ́ wa sọ́nà, ó tún fẹ́ mú wa padà bọ̀ sípò láti inú ọ̀rọ̀ rẹ̀ lónìí. Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ bàbá ládùúrà ní Kọ̀tún bàbá ìjọ lórí rédíò. Ó wà ní tíkígbé ní ìjọ ayé ẹtún ọ̀nà Olúwa ṣe. Mo ń bọ̀ náà, a ó kàn lọ agbami ètò nígbà tá a bá padà dé. Ẹ ṣeun púpọ̀ wípé wà pẹ̀lú wa. Ọ̀rọ̀ kìkì ìràwọ̀ ọmọ Màríà dé, ẹlòmídé sẹ́ni àwa. Peace of God Evangelical Ministry. Ọmọ ọba àlàáfíà. Uplifting crusade worldwide. Gbogbo èèyàn sí operation push ọdún 2025. Ìtọ́jú ọdún kẹsàn-án rẹ̀. Àkórí tọdún yìí ni don't look back. Máa ń wẹ̀yìn. Ìsọjí ọlọ́jọ́ méjìlá fi bẹ̀rẹ̀ láti ọdún 24 sí ọdún 25 March. Ní dédé aago mẹ́rin sí aago méje ìrọ̀lẹ́. Tó bá wá di ọdún 26 Wednesday, òun gbọ́gbọ́ ní operation push night. Aago mẹ́sàn-án títí di ìdájí kẹlẹ́lẹ́. Sunday 30 ni ìdúpẹ́ ọjọ́ bíi bàbá wa. Prophet Prince Olóyèdè Èké ọmọ ọba àlàáfíà. Ní gbogbo agbára Jésù tó fún mi iléeṣẹ́ àwọn Lagos Road Abẹ́òkúta Ògùn State. Àwọn olùgbàlejò ọjọ́ náà ní. Sínú Apostle Prophet MK Olóyèdè. Màmá wa Prophetess JF Olóyèdè. Wọ́n kí àwọn bàbá wa káàbọ̀. Bàbá wa ládùúrà yìí òjòdè ìyè. King of Saleh Worldwide. Adélèpé wọ́n sórí nọ́mbà ìfún àlàyé. 090-3047-2599. Ọmọ ọba àlàáfíà. Àlàáfíà lọ. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì ìjọ the Sacred Zionist Church of Nigeria and Overseas Ebenezer Model Parish aka Temple of Miracle Amazing Grace District Church Council 5 Solanke Street Abeolawe Abeokuta fún gbogbo ènìyàn síbi ìsọjí ìta gbangba ọlọ́jọ́ mẹ́ta tí wọ́n pè ní Great Light ìmọ́lẹ̀ ńlá tí yóò bẹ̀rẹ̀ lẹ́ní Friday ọjọ́ 14 sí ọjọ́ Sunday ọjọ́ 14 oṣù kẹta ọdún tá a wà yìí rẹ̀ lágogo 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ ní ìta gbangba níwájú Precious Pharmacy ìyànà mọ́ṣúárì Abeokuta. Àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè tí ó máa wà níkàlẹ̀ ni Pastor Ṣẹ́gun Michael, Elder Apostle Prophet G.O. Adéyẹmí, Pastor Gbénró Adéoyè, Pastor Àbáyọ̀mí Olúgà àti ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run alààyè mìíràn. Àwọn olórin ẹ̀mí ni Evergreen Ministers, Modern Words Gospel Band, Minister Ọ̀rẹ́olúwa, nígbàtí Ebenezer Model Voices jẹ́ olùgbàlejò olórin. Olùgbàlejò àgbà ni Senior Elder Apostle A.A. Dọ̀pẹ̀mú tí wọ́n tún jẹ́ Minister in Charge. Ìwọ náà máa bọ̀ fún ìgbàlà, ìwòsàn, ìdáǹdè àti àlùyọ. Jésù ń dúró dè ọ́. Jésù lolúwa. Olùkéde gbogbo ìjọ.
ẹ káàbọ̀ padà sórí ètò Ohun Àwọn Kerubu on FM lórí ìkànnì Supt 107.1 FM ní òkè Temitope nílùú Abẹ́òkúta lónìí. Adúpẹ́ fún orí ọ̀fẹ́ tí Ọlọ́run ọ̀gá ògo tó fi fún ayé wa tó tún fi ràn wá lọ́wọ́. Bàbá wa nínú Olúwa tí Ọlọ́run fẹ́ lò lórí ètò tòní láti tú wa sílẹ̀, láti fi ọ̀rọ̀ Ọlọ́run rà wá padà, láti fi ọ̀rọ̀ Ọlọ́run mú wa padà bọ̀ sípò. Àwọn ni leader in charge ìjọ Sacred Sea and East Church Ìbùkún Orísun Ìyè Parish Promised Land tó wà ní Daily Express ní Ọlọ́run ṣògo ní Abẹ́òkúta. Mo sọ̀rọ̀ nípa ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè Senior Superintendent Apostle Joseph Temitope Arowosegbe. Àwọn ni àlejò wa bàbá wa. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ káàbọ̀ kúlé olóòtú. Ìjọ Ọlọ́run alààyè ń kọ́ ń bẹ̀. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ bá wa kí àwọn ènìyàn wa nílé. Kí gbogbo etí tó ń gbọ́ wa lórúkọ Jésù. Mo gbàdúrà àsìkò àánú kò ní lọ lófo nínú ayé wa. Àmín. Gbogbo ohun tá à ń fẹ́ Ọlọ́run á fi àánú gbà wá là. Àmín. Kò ní fi wá sílẹ̀. Àmín. Bẹ́ẹ̀ ló máa rí. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Bàbá wa ẹ jẹ́ ká wọ ọkọ̀ iṣẹ́ ìrànṣẹ́ lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run. Èso tí ó yẹ fún ìrònúpìwàdà òní kókó ọ̀rọ̀ fún àgbéyẹ̀wò lónìí. Kí ni ìrònúpìwàdà túmọ̀ sí gan-an tá a bá ń sọ̀rọ̀ nípa ìrònúpìwàdà? Tá a bá ń sọ̀rọ̀ nípa ìrònúpìwàdà jẹ́ nígbà tí èèyàn bá rántí ibi tó ti ṣubú tó wá túbá tí ọkàn rẹ̀ gbọgbẹ́ pé ohun tí mò ń ṣe yìí kò máa dára tó wá pinnu láti yí padà sí ìgbé ayé tó dára tó máa wu Ọlọ́run. Ó pinnu láti ṣe àtúnṣe ìwà rere. It is not just about feeling bad. Ìrònúpìwàdà ju bẹ́ẹ̀ lọ, ó ju bẹ́ẹ̀ lọ. Ó ju pé kéèyàn ní ìkẹ́dùn ọkàn. Ìrònúpìwàdà ń bèrè pé kí ènìyàn fi ara jì láti yí padà. Repentance demands a commitment to change. Ìgbésẹ̀ láti kọ ìgbé ayé tí kò dára sílẹ̀ tó wá faramọ́ ìgbé ayé ọ̀tun tó dára. Nínú ìwé Luke orí 5 yẹn ẹsẹ̀ 32 ó ní èmi kò wá pé àwọn olódodo bí kò ṣe àwọn ẹlẹ́ṣẹ̀ sí ìrònúpìwàdà. So Ọlọ́run ń pe àwọn ènìyàn. Ó ní ìwé Revelation 2:25 yẹn ó ní rántí ibi tó ti ṣubú kò sí ìrònúpìwàdà bí ọmọ onínàkúnà. Ìrònúpìwàdà ẹ wò pé kì í ṣe ó ronúpìwàdà láti ọkàn ẹ̀ ni, láti inú ọkàn rẹ̀, láti inú ọkàn wò pé so ìyà ló ń jẹ mí báyìí. I just have to return home. Ṣáyé ni mò ń gbé báyìí. Ìyà yìí pọ̀ kí wá nílé gan bàbá mi gan òun ọmọ ọba ni mí, ọmọ ẹlẹ́ran tó wá ń jẹ egungun. Ó ronú wọ́ lọ́kàn ọkàn ẹ̀. Wọ́n gbé I just have to go back home. Ó mọ̀ pé òun ṣẹ̀, ó acknowledge, ó wá gbọ́ ọkàn ẹ̀ wá gbọgbẹ́, ó ronú wá padà. Ó padà sí nǹkan tó ń pè ní ìrònúpìwàdà nìyẹn. Ṣóyè nǹkan tó ń pè ní ìrònúpìwàdà nìyẹn. Ìgbà ẹ̀mọ́ ni mo ti fojú fòdà ṣùgbọ́n ó pàṣẹ fún gbogbo ènìyàn láti ronúpìwàdà nínú Acts 17:30. Gbogbo àsìkò ìrònúpìwàdà fún àwọn onígbàgbọ́ láwàá ẹ̀. Ọ̀dọ̀ àwọn kan kì í acknowledge lengthy period but àwa kan ń ṣe àkókò ìrònúpìwàdà ni. Adé ń ṣe díjúdíjú. Àkókò àánú ni, àkókò ìrònúpìwàdà ni. Ezra nígbà tó ó rí pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ń ṣe nǹkan tí ò yẹ kán ṣe, wọ́n dẹ́ṣẹ̀. Àwọn obìnrin àjèjì tọ́lọ́run àti ìlú àjèjì àwọn ọkùnrin àjèjì náà ló ń fẹ́. Ó wá kó eérú sórí, ó fa ara aṣọ ẹ̀yà, ó fa irùngbọ̀n, ó fa gbogbo ọ̀pọ̀ àwọn Ísírẹ́lì. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sọkún fún ẹ̀ṣẹ̀ wọn. Ó wọnú ọkàn wọn kì í ṣe pé wọ́n kàn fẹ́ nu sọ. Ìyẹn wà nínú Ezra bákan náà chapter 10:1. Bẹ́ẹ̀ náà ni 2 Chronicles 7 sọ pé bí àwọn ènìyàn mi tí à ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀ tí wọ́n bá gbàdọ̀ tó má sì wá ojú mi tí wọ́n yí padà kúrò nínú ọ̀nà búburú wọn, ó dé mi ó ṣe kí ni o, èmi ó sì dáríjì wọn, èmi ó sì wo ilẹ̀ wọn sàn. So àsìkò ìrònúpìwàdà rè, ìrònúpìwàdà ó jẹ́ nǹkan tí èèyàn kì í ṣe pé èèyàn lè fẹnu sọ. It's not about lips of man, it's not about pé mo fẹ́ fọkàn ọkàn kan, mo kàn fẹ́ fi irọ́, ó ju bẹ́ẹ̀ lọ. Bàbá wa tí a bá wá ń sọ àwọn nǹkan wo gan-an ni kì í ṣe àpẹẹrẹ ìrònúpìwàdà tí ọ̀pọ̀lọpọ̀ àwa kìrìsìtẹ́nì tí à ń pè ní ìrònúpìwàdà lénìí nínú ayé wa? Gbogbo àwọn nǹkan tó jẹ́ tí kì í ṣe àpẹẹrẹ ìrònúpìwàdà táwa ń pè ní ìrònúpìwàdà lónìí, mo lè sọ pé wíwí ara ẹni pé mo jẹ̀bi. A máa rò pé àwọn máa pé mo jẹ̀bi náà. It's not about guilty feeling nìkan. Ọkàn ẹ gbọ́dọ̀ gbọgbẹ́ fún ìrònúpìwàdà yẹn.
àpẹẹrẹ ní Saul àti Judas ẹ wo Saul ó rò pé lóòótọ́ òun ti ṣẹ̀ lóòótọ́ àwọn òun gbọ́ràn àwọn kan tó ní kan ṣùgbọ́n ìjọ ronúpìwàdà Judas fúnra rẹ̀ ó ní mo ti gbowó nǹkan tó yẹ kí n ṣe mo ti ṣe ìjọ ronúpìwàdà gbogbo wọn ẹ rí i pé Saul ọ̀run fa ìjọba ẹ̀yà ibi tó bá rẹ̀ ò dáa bẹ́ẹ̀ náà ni Judas ó pokùnso so ìrònúpìwàdà ó ju bẹ́ẹ̀ lọ ìkejì ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ repentance is not confession pé mo kàn jẹ́wọ́ mo fẹnu jẹ́wọ́ lásán a ní Olúwa orí nǹkan tí mo rí wa kíní kan mo fẹnu jẹ́wọ́ láì fún mi padà ó tí ó ti rí nǹkan tí mo ń ṣe yìí kò dé tọ́ á dẹ̀ fẹnu jẹ́wọ́ ṣùgbọ́n ìjọ yí padà ìjọ yí padà Sọ́ọ̀lù àti Judas yẹ mo ti wọ́n yí padà wọn ò ronúpìwàdà èyí ò lè máa fẹnu jẹ́wọ́ pé báyìí nìkan kó dẹ̀ máa ronúpìwàdà tó bá ti fẹnu jẹ́wọ́ jẹ́ kí nǹkan ní fa ọkàn rẹ̀ yá ni kì í ṣe aṣọ fa ọkàn yá it's not about that it's about real repentance nǹkan tó ń pè ní bẹ́ẹ̀ ni wíwà nínú ìbànújẹ́ lórí ohun búburú tí èèyàn ṣe èèyàn wọn ni ó wà sọ̀rọ̀ fún ó ní sọ̀rọ̀ ó ṣe gbogbo ẹ̀ it's not about that pé nǹkan tí mo ṣe yóò dẹ̀ da ọkàn ẹ̀ wá bàjẹ́ ọkàn tó bàjẹ́ yẹn ǹjẹ́ yí padà. It's not a feeling of grief or regret or sorrow. So 2 Corinthians 7 verse 9 to 10 ó ní àfi inú ènìyàn bá bàjẹ́ sí ìrònúpìwàdà tòótọ́ àfi tí inú ènìyàn bá bàjẹ́ sí ìrònúpìwàdà kí ni o tòótọ́ òun ló ṣe ìtẹ́wọ́gbà ẹ̀mọ́ èèyàn kíní kan ìsọ̀ ẹ̀mọ́ tó ṣe oúnjẹ ìbí ó jẹun tí ó fi òkèlè ó ta ogún ìbí ọ̀ṣẹ́ gbogbo ẹ̀ ó ṣe yẹ tán nígbà tó ṣe yẹ ẹni tó dẹ̀ wá ṣe fún ìyẹn lọ gba ogún ẹ̀ ó yẹ gbogbo ẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀ so ìwé tábàwọ̀ ìwé sẹ́ Hebrew 12 verse 16 to 7 yẹn ni ó ń sọ pé Jacob gba ó lo ọgbọ́n fódẹ̀gbà ìsọ̀ wa sọkún kò rí àyè ìrònúpìwàdà ó kàn fi omijé wá ìrònúpìwàdà ni òun fomijé sunkún pé wọ́n gba ìwọ yìí tó ti ṣe sílẹ̀ nǹkan jó ìrònúpìwàdà nǹkan tó ṣe yẹn ohun tí ó change àyànmọ́ ẹ̀ fún yàn kan so ìwọ on your own so nǹkan tí mò ń sọ níbẹ̀ ni pé it's not about grief or regret or sorrow èèyàn gbọ́dọ̀ ní ìrònúpìwàdà tó tọ́ láti inú ọkàn rẹ̀ wá kó kọ́ máa sọ pé àwọn ìgbà tó bá ronú kò wá sí change kò sí lọ́wọ́ ẹ̀ nígbà tó ṣe tó wá ti banújẹ́ yẹn ìwà tó ṣì ń wà yẹn ó tún padà síbẹ̀ so kí wàá ní mí nì pé àní òun ronúpìwàdà Ọlọ́run alààyè yóò túbọ̀ ràn wá lọ́wọ́ ètò Ohun Àwọn Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Supt 107.1 FM ọ̀rọ̀ tó jáde láti inú ìwé mímọ́ tó wípé èso tí ó yẹ fún ìrònúpìwàdà là ń gbé yẹ̀wò lórí kókó ọ̀rọ̀ gẹ́gẹ́ bí kókó ọ̀rọ̀ lórí ètò yìí lónìí ẹ jẹ́ ká dókè lọ́hùn ká mọ̀ àwọn iṣẹ́ ìpolówó tó wà nílẹ̀ lọ́kànjọ̀kan wá sí tìgbọ̀ yín tá a bá bọ́ sí ìpele kejì a ó ṣe ojú òpó sílẹ̀ fún ẹnikẹ́ni tó bá ní ohun kan tàbí òmíràn láti bẹ̀rẹ̀ lórí ètò yìí ẹ ṣé púpọ̀ wípé wà pẹ̀lú wa. Ọmọọba àlàáfíà. Uplifting crusade worldwide. Gbé gbogbo èèyàn sí operation push ọdún 2025. Ìtọ́jú ọdún kẹsàn-án rẹ̀. Àkọ́rí tọdún yìí ni don't look back. Máa ń wẹ̀yìn. Ìsọjí ọlọ́jọ́ méjìlá fi bẹ̀rẹ̀ láti ọdún 24 sí ọdún 25 March. Ní dédé aago mẹ́rin sí aago méje ìrọ̀lẹ́. Tó bá wá di ọdún 26 Wednesday òun gbọ́ngàn ní operation push night. Aago mẹ́sàn-án títí ní ìdájí kẹlẹ́lẹ́. Oúnjẹ tààtì ní ìdúpẹ́ ọjọ́ bí bàbá wa. Ọbẹ̀ Prince Olóyèdè Èkè ọmọọba àlàáfíà. Ní gbogbo agbára Jésù tó fún mi iléeṣẹ́ àwọn Lagos Road Abẹ́òkúta Ògùn State. Àwọn olùgbàlejò ọjọ́ náà ní. Sínú Apostle Prophet MK Olóyèdè. Màmá wa Prophetess JF Olóyèdè. Wọ́n kí àwọn bàbá wa káàbọ̀. Bàbá wa ládùúrà yìí òjòdè ìdè. King of Saleh World. Adélé pé wọ́n sórí nọ́mbà ìfúwàlàyé. 09030472599. Ọmọọba àlàáfíà.
ẹ tẹ́tí sí ìkéde pàtàkì ìjọ the Sacred CNS Church of Nigeria and Overseas Ebenezer Model Parish aka Temple of Miracle Amazing Grace District Church Council 5 Solanke Street Abiolawe Abeokuta fún gbogbo ènìyàn síbi ìsọjí ìta gbangba ọlọ́jọ́ mẹ́ta tí wọ́n pè ní Great Light ìmọ́lẹ̀ ńlá tí yóò bẹ̀rẹ̀ lẹ́ni Friday ọjọ́ 14 sí ọjọ́ Sunday ọjọ́ 14 oṣù kẹta ọdún tá a wà yìí rẹ̀ lágogo 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ ní ìta gbangba níwájú Precious Pharmacy ìyànà mọ́ṣúárì Abeokuta àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè tí ó máa wà níkàlẹ̀ ni Pastor Ṣẹ́gun Michael Elder Apostle Prophet G.O. Adéyẹmí Pastor Gbénró Adéoyè Pastor Àbáyọ̀mí Olúgà àti ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run alààyè mìíràn àwọn olórin ẹ̀mí ni Evergreen Ministers Modern Words Gospel Band Minister Ọ̀rọ̀olúwa nígbàtí Ebenezer Model Voices jẹ́ olùgbàlejò olórin olùgbàlejò àgbà ni Senior Elder Apostle A.A. Dọ̀pẹ̀mú tí wọ́n tún jẹ́ Minister in Charge ìwọ náà máa bọ̀ fún ìgbàlà ìwòsàn ìdáǹdè àti àlùyọ Jésù ń dúró dè ọ́ Jésù lolúwa olùkéde gbogbo ìjọ. Ẹ̀yin aráyé gbọ́ ìgbà yẹ kù sí dẹ̀dẹ̀ ẹ jẹ́ ká sìn Jésù káyé tó lọ. Ẹ bá jẹ́ ká kọ́lé ilé ayọ̀ sí òkè ká má ṣe kábàámọ̀ nígbẹ̀yìn. ètò Ohun Àwọn Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Supt 107.1 FM ní òkè Tèmídire nílùú Abẹ́òkúta ẹ káàbọ̀ padà sórí ètò tí a wà lọ́wọ́lọ́wọ́ fún ẹ̀yin tẹ́ bá ní ohun kan tàbí òmíràn láti bá a sọ lórí ètò ìtẹ́fẹ́ pè wọlé 0707 316 0403 0707 316 0403 0812 411 3677 0812 411 3677 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pè sí alákìjà ṣẹ́nikẹ́ni tí wà ń bẹ̀ ó dáa bàbá wa tí wọ́n jẹ́ àlejò wa lórí ètò tòní àwọn ni leader in charge agbomimọ Sacred CNS Church ìbùkún orísun ìyè parish Promised Land tó wà ní Daily Express ní Ọlọ́run ṣògo ní Abẹ́òkúta Senior Superintendent Apostle Joseph Temitope Arowosegbe àwọn ni Ọlọ́run ń lò láti ṣí wa létí lórí kókó ọ̀rọ̀ ẹ̀sùn èso tí ó yẹ fún ìrònúpìwàdà bàbá wa ẹ kú àtótónu àtẹ̀kan. ẹ ṣe olóòtú. bàbá wa àwọn nǹkan wo ló dúró bí èso ìrònúpìwàdà sí ìgbé ayé àwọn ènìyàn àwọn nǹkan la lè sọ pé eléyìí gangan o èso ìrònúpìwàdà ni. àwọn èso ìrònúpìwàdà nínú Matthew 3:8 òní Jésù ní kí àwọn Farisí kí wọ́n sọ èso tó yẹ fún ìrònúpìwàdà àwọn tí mo dẹ̀ lè pa lè yípadà ọkàn àti ayé ènìyàn nípa iṣẹ́ nípa ìfẹ́ nípa ìfẹ́ ayọ̀ àlàáfíà sùúrù ìṣoore ṣíṣe rere iṣẹ́ dáradára ìwà tútù ìkóra ní ìjánu self control ìyípadà ọkàn yẹn tá à ń sọ̀rọ̀ ni pé èèyàn tó jẹ́ èso èèyàn gbọ́dọ̀ mọ̀ pé ọkàn kó fa ọkàn ẹ̀ ya kó dẹ̀ ronúpìwàdà kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ tó jẹ́ ìyípadà tòótọ́ bíi ti ọmọ oníkùnàkùnà Zacchaeus ó gorí igi lọ ó mọ̀ pé òun fẹ́ ṣe dáadáa òun fẹ́ rí ìyàn kan ṣá. he made the restitution pé gbogbo nǹkan tó ń ti gbà lọ́wọ́ àwọn èèyàn ó dá padà ìyẹn ó yí padà tí wọ́n ń pè ní èèyàn máa address harm and making a restitution gbogbo nǹkan tó ti ṣe yẹn wàá jọ̀wọ́ ẹ̀ tó bá yẹ kó ṣe yẹn ní nǹkan tó dà wàá túbá wàá dẹ̀ dá àwọn nǹkan tó ti gbà padà àwọn nǹkan tó ń pè èso ìrọ̀gbọ́dọ̀ ní ìfẹ́ ayọ̀ àlàáfíà kéèyàn máa ní sùúrù kéèyàn ní ẹ̀mí ìṣoore those people who are truly repented and is working according with God will àwọn tó ń ṣe ìfẹ́ Ọlọ́run tí wọ́n ti yí padà ní tòótọ́ àwọn nǹkan tí wọ́n ń pè ní èso ìrònúpìwàdà nìyẹn. Kọ́lọ́run alààyè kó ràn wá lọ́wọ́ bàbá wa ní àkókò ìrònúpìwàdà àtìlẹ́yìntì yìí kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín sí gbogbo ènìyàn ní irú àkókò báyìí pàápàá àwa onígbàgbọ́ tí a wà ní irú àkókò yìí àkókò ìrẹ̀lẹ̀ àkókò ìrònúpìwàdà gẹ́gẹ́ bí a ti sọ. nínú àpẹẹrẹ ìrúpẹ́ tá a ti bára wa sọ òun ni pé ṣe fún àsìkò yìí àwọn èèyàn ó yẹ kí wọ́n káwé èèyàn ká àpẹẹrẹ tí mo kàn fẹ́ sọ fáwọn èèyàn ni pé káwọn èèyàn kan yí padà tí èèyàn bá ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì ló ń fi
ẹnu wọn bọlá fún Ọlọ́run ṣùgbọ́n tí kì í ṣe láti inú ọkàn wa so kí gbogbo wa ká mọ̀ pé a gbọ́dọ̀ yí padà ronúpìwàdà tòótọ́ ni Ọlọ́run fẹ́ kí àwọn ènìyàn máa fẹnu bọlá fún Ọlọ́run gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ náà lẹ ti máa ń gbọ́ ṣe mọ̀ tí wọ́n á sọ pé pásítọ̀ àwọn pásítọ̀ ó tẹ̀ wá jẹ́ kéèyàn máa wò pé pé ṣé pásítọ̀ ló dẹ̀ wá gbogbo iṣẹ́ burúkú náà lọ́wọ́ èèyàn máa mọ̀ pé ìwọ Ọlọ́run ojú máa tẹ̀ máa. sáwọn ìránṣẹ́ Ọlọ́run là ń bá gbélé lọ́wọ́ so ṣe mọ̀ tí wọ́n bá yí padà ní tòótọ́ tí wọ́n bá ní agbára ẹ̀mí mímọ́ èèyàn á máa sá fún àwọn ẹ̀ṣẹ̀ láti ṣe ibi láti ṣe ẹ̀ṣẹ̀ ọmọ ẹni tó bá ń pè lọ́mọ Ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ ọmọ Ọlọ́run ẹni tó bá ń ṣe àìgbọràn kó má ṣe àìgbọràn mọ́ ẹni tó ń gbà lọ́wọ́ Mary tó ń ṣe nǹkan tí ò dá kó má ṣe mọ́ àwọn nǹkan tí Ọlọ́run fẹ́ wá fún nìyẹn seeking forgiveness kíyàn kókó yàn bẹ̀bẹ̀ fún kí ni o ìrònúpìwàdà kó forgiveness kí wọ́n kílà ní tí mò ń sọ nípa forgiveness ni pé kéèyàn tọrọ ìdáríjì kó dẹ̀ padà sílé gbogbo nǹkan yẹn ó ní ó yẹ ní mo lè gba àwọn èèyàn lẹ́yìn ìmọ̀ràn fún àti pé nínú ayé yìí ẹ wo bí ìlú wa ṣe rí gbogbo alárí bí ìlú wa ṣe rí ẹ jẹ́ káwọn olórí kan mọ̀ pé àwọn kan náà ń jìyà èèyàn gbọ́dọ̀ wà self-centered ó pọ̀ ní ìlú wa àsìkò yìí tí àwọn èèyàn ń jìyà tó pọ̀ ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ káwọn olórí mọ̀ pé àwọn èèyàn wọ́n ṣe kí ni o wọ́n ń jìyà kí àwọn èèyàn kí wọ́n fi kán ràn àwọn èèyàn lọ́wọ́ nítorí àsìkò yìí àsìkò tí ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní àsìkò yìí ní ká fi bá àwọn èèyàn sọ̀rọ̀ ìrònúpìwàdà tó tọ́ kúrò nínú ìṣe wa tí inú àwọn èèyàn dùn tí àwọn kan dẹ̀ ń ṣe bó ṣe wù wọ́n kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ nínú gbogbo ohun tá à ń ṣe. àmín bàbá wa kẹ́ tó máa lọ gbàdúrà fún alórí ètò àti gbogbo àwọn ènìyàn tó ń gbọ́ yín nílé. orúkọ Jésù àmín orúkọ Jésù àmín ní agbára ẹ̀jẹ̀ Jésù àmín ọba tó ń pọ̀ ní ipá àti agbára alágbára gíga lóde ọ̀run agbẹ́yìnga fún àsìkò tẹ́ fún wa fún ìwàláyé ẹni orí kọ̀ọ̀kan àwọn etí tó ń gbọ́ wa adúpẹ́ lórí ẹnì kọ̀ọ̀kan adúpẹ́ lórí ilé-iṣẹ́ yìí lórúkọ Jésù olùẹ̀gbà ọ̀pọ̀ wa Ọlọ́run ẹgbẹ́ yín wa ǹjẹ́ àsìkò ìrònúpìwàdà tó tọ́ la wà yìí Olúwa ẹ̀mí táwọn fi ìrònúpìwàdà olùẹ̀gbẹ́ wọ̀ wá lórúkọ Jésù agbàdúrà àánú tí olúkálùkù wa nílò láti gbé ilé ayé ìrọ̀rùn Ọlọ́run ẹ fi tẹ́ wa lọ́rùn lórúkọ Jésù gbogbo ohun tí àwọn ènìyàn ń bá pò ó gbogbo tó jẹ́ ẹ̀mí ẹ̀dùn ọkàn gbogbo tó jẹ́ wàhálà inú ayé àwọn ènìyàn Olúwa ẹ fi àánú yanjú ẹ̀ lórúkọ Jésù ọkàn wa kó balẹ̀ agbàdúrà fún àwọn ilé-iṣẹ́ yìí lórúkọ Jésù ọ̀run kó túbọ̀ máa mí sí lórúkọ Jésù gbogbo àwọn tó ṣiṣẹ́ bẹ̀ kan wà ní àlàáfíà orílẹ̀-èdè wa Olúwa yóò bá wa tún ṣe a ó ní ẹ̀rí rere bẹ́ẹ̀ lórí Jésù Kristi agbára wa àmín 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 lórúkọ Jésù. ká lè sìn ọ́ lókè o ọba wa ẹni tó bá létí kó lọ yíwà rẹ̀ padà. bẹ́ẹ̀ ni ẹni tó bá létí kó lọ yíwà rẹ̀ padà kó lọ múra sí iṣẹ́ rere ní ṣíṣe nítorí pé òfo ni ó gbámú fún ẹni tó wáyé máyà ní irú àkókò báyìí ẹ jẹ́ ká ronú nítorí pé ọjọ́ ń lọ ìgbà òdòdó nìkan kan bàbá wa nínú Olúwa senior superintendent Apostle Joseph Temitope Arowosegbe tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ àwọn ni Ọlọ́run ń lò láti ṣí wa létí lórí ètò tòní lórí kókó ọ̀rọ̀ wípé kí gbogbo àwọn ènìyàn bá ti ń gbà àwẹ̀ ká so èso tí ó yẹ fún ìrònúpìwàdà tí ń ṣe ìfẹ́ àlàáfíà ìrẹ́pọ̀ ìṣọ̀kan ìṣoore tó jẹ́ olórí gbogbo rẹ̀ nípa èyí ni gbogbo iṣẹ́ àwẹ̀ wa yóò ṣe kíni yóò ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín bàbá wa nípa pé wá sórí ètò yìí ẹ sì darapọ̀ mọ́ wa adẹ̀ nígbàgbọ́ pé tọba tún pè nígbà mìíràn ó tún darapọ̀ mọ́ wa lórí ètò yìí a sì dúpẹ́ lọ́wọ́ màmá wa nínú Olúwa senior superintendent apostolic mother Adébísí Ògún JP tí wọ́n jẹ́ minister in charge ìjọ Sacred Zionist Church ìbùkún orísun ìyè Promised Land tó wà ní Ọlọ́run Ìṣògo àti gbogbo ìgbìmọ̀ aláṣẹ gbogbo àwọn ọ̀dọ́ ọkùnrin lóbìnrin gbogbo yín pátápátá la kí o lórúkọ Jésù Ọlọ́run alààyè yóò jùmọ̀ wá pẹ̀lú wa àwọn bàbá wa ò dá wá wọ́n wá pẹ̀lú bàbá wa nínú Olúwa evangelist ẹ̀bọ́fín àwọn ni wọ́n jọ wà níbí báyìí tí wọ́n dó tagbátagbá wípé kí ni iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí ó gbọ́dọ̀ jáde lórúkọ Jésù ẹnikẹ́ni nínú wa a ò ní jẹ̀bi ní ọjọ́ ológo ní ọjọ́ ẹlẹ́wà tí owó kò ní lọ láti aṣọ ò ní níyì
tí mo gba professor tí ò ní nítumọ̀ mọ́, mo lówó ní báǹkì kò ní nítumọ̀, ohunkóhun tóhun kò jẹ́ gbogbo ẹ̀ ti dòfo, omi ẹkún, omi ọ̀fọ̀, omi ìbànújẹ́ lórúkọ Jésù kò ní ba ìwé ìyè wa jẹ́. Ọlọ́run alààyè yóò sì jù túbọ̀ wà pẹ̀lú ìjọ wa. Ìjọ Secret CNS Church Ebenezer Model Parish Temple of Miracle wọ́n bẹ̀rẹ̀ ìsọjí àgbà ìyanu lónìí ní aago 5 ìrọ̀lẹ́ lónìí ní ìyànà mọ́ṣúárì. Tẹ́ bá ti yẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé ń lọ sọ́nà Ìdíàbà ẹ ti rí wọn lọ́wọ́ òsì nítòsí Precious Pharmacy, ibẹ̀ ni Ọlọ́run ti ń ṣiṣẹ́ òní, ọ̀la, ọ̀túnla ní aago 5 ìrọ̀lẹ́. àti kí bàbá wa Senior Elder Apostle AA Dọ̀pẹ̀mú, bàbá ẹ kú ìgbàlejò ọ̀pọ̀ ènìyàn sà, lórúkọ Jésù iṣẹ́ Olúwa yóò máa tẹ̀síwájú. Ìmọ́lẹ̀ ńlá, great light ni wọ́n pe àkòrí rẹ̀, lórúkọ Jésù àánú Ọlọ́run ọ̀gá ògo yóò sì jùmọ̀ wà pẹ̀lú wa. Operation Push náà ó ti ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀, èyí tí bàbá wa Prophet Olóyèdé ọmọọba àlàáfíà tí wọ́n pe gbogbo ènìyàn sí, gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ nínú ìpolówó, lórúkọ Jésù àánú Ọlọ́run ọ̀gá ògo yóò sì wà pẹ̀lú wa. Gba àwẹ̀ láti inú ìgbéraga bọ́ sínú ìrẹ̀lẹ̀, gba àwẹ̀ láti inú àìṣòdodo bọ́ sínú òdodo, gba àwẹ̀ láti inú àìnífẹ̀ẹ́ bọ́ sínú ìfẹ́, gba àwẹ̀ láti inú ìkanra bọ́ sínú àlàáfíà, gba àwẹ̀ láti inú ìgbèsè bọ́ sínú sísan gbèsè, gba àwẹ̀ láti inú ọ̀rọ̀ òdì sínú ọ̀rọ̀ àlàáfíà. wàá sì rí wípé gbogbo iṣẹ́ àwẹ̀ rẹ níwájú Ọlọ́run àgá ògo yóò mú èrè ayọ̀ wá fún ọ ní orúkọ ti Jésù Kristi. Bàbá wa táwọn bá fẹ́ pè nọ́mbà wo ni wọ́n láǹfààní láti pè é sí? wọ́n lè pè mí sí 080 34 13 15 09. ẹ bá mi pè lẹ́ẹ̀kan sí o. 080 34 13 15 09. nọ́mbà tẹ ní àǹfààní láti pè bàbá wa sí nìyẹn 080 34 13 15 10 080 34 13 15 ní nọ́mbà tẹ ní àǹfààní láti pè bàbá wa Senior Superintendent Apostle Joseph Temitope Arowosegbe tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ, tí wọ́n jẹ́ àlejò wa lórí ètò tòní. nígbàkigbà tẹ́ bá lóhun kan tàbí òmíràn láti bá wọn sọ, àánú Ọlọ́run alààyè yóò pa wá mọ́ o. Ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ àwẹ̀ yìí bí a Kristẹni ní àbí mùsùlùmí àbí mọ́mìnà òdodo, ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ àwẹ̀ yìí láyọ̀ ni ó parí rẹ̀. wọn ò ní gbẹ́nikẹ́ni gbìn bí èpò oṣù lórúkọ Jésù. Àlàáfíà Ọlọ́run ọ̀gá ògo yóò sì jùmọ̀ wá pẹ̀lú wa. bóyá inú ohun kan tàbí òmíràn láti bí èmi atọ́kùn ètò Ohun Àwọn Kérúbù on FM, so ẹ ní àǹfààní láti pè mí sórí nọ́mbà yìí lẹ́yìn ètò. WhatsApp nọ́mbà mi náà nìyẹn 081 655 37283 081 655 37283 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pè mí sí. Ọláìdé Alákìjà òun ni ọlọ́wọ́ bọ́tìnì tó ń gbé lọ sókè tó ń gbé lọ sílẹ̀. Sodiq àjọ ń kọ̀wọ́rìn lórí ètò Ohun Àwọn Kérúbù ni. Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ babaládùúrà ní Kọ̀tún bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwaṣẹ́. ọjọ́ ń bọ̀ tá ò dángbàgbọ́ yín wò, Kérúbù òun Séráfù táyé, iná la ó fi dángbàgbọ́ yín wò. ẹni bá jóná ó pàdánù, ó ní pàdánù tọmọtọmọ lórúkọ Jésù. a ó fayọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. ẹkún ọ̀fọ̀ kò ní bá ìwé ìyè wa jẹ́. Shalom shalom. nínú rẹ̀ ẹ jẹ́ ká dojú kọ ilé ọ̀run. Supt